Africa Content TV. Ọlọ́ni òun búra gbogbo ẹgbẹ́ méjì lẹ́bi kó wọ́n máa tọrọ ni òun ò ní yóò ní láyé. Fáin bàrà ẹ sọ́ọ̀bù ẹ̀. Sọ́ọ̀bù fáin bàrà. Ọ̀rẹ́ àìsà ẹ sọ́ọ̀bù ẹ̀. Ọ̀rẹ́ àìsà. Kò sówó tí wọ́n fẹ́ fún ẹ, kò sówó tí wọ́n fẹ́ fún ọ ní patí tó lè là ọ́. Yóò tún kó bá ọ ní ọlọ́run anybody kò bìlífù pé òun náà lè jẹ iṣẹ́ owó òun. Kò bìlífù wípé òun náà lè ṣe èyàn lè tọrọ. Kì í ṣe pé yọ sọ ọ́ di iṣẹ́. Wọ́n fẹ́ kó ma yọ̀rọ̀ tọrọ, wọ́n fẹ́ ṣèyàwó, yọ̀rọ̀ tọrọ, wọ́n fẹ́ sínú, wọ́n fẹ́ jẹ sàárì. Gbogbo nǹkan náà ẹlòmíì wà kó dàbí ọba mu mi yọ̀rọ̀ tọrọ ni. Ọlọ́run mi ní anybody tí ọ̀rẹ́ di gbé èmi gan lè ṣe agbọ́ ẹni tó gbìyànjú tọ́lọ́wọ̀n ọ̀gbà. Ó lé anybody tó láti múra kábẹ́à tí lágbájá bá wà àwọn ọmọ jẹun sí lọ́rùn ni. Ọlọ́run ní wàá jẹun àáyó ṣùgbọ́n èmi ò ní jẹ́wọ́ náà lágbára kọ́ bọ́ọ̀yàn láyé. Wo nǹkan tó fi dira rẹ mọ́lẹ̀ láti jọ ẹ̀. Àwọn èèyàn wá tí àṣẹ ń bẹ lára wọn. Wòlíì ọlọ́run kan bẹ Al-Khalid Al-Baghdadi. Al-Khalid Al-Baghdadi lórúkọ wòlíì ń jẹ́. Àrùfáwọn náà sì wọ́dà rà ó, mọ́lá yàrá kàdíra ó. Wà á kẹfàrún náà sì bá wà tọ̀ á, mọ́lá yàrá fọ̀dìlà ó. Wà á nípa náà sí láláyé àǹfààní lè fòlò kìí. Wòlíì ọlọ́run kan bẹ nínú àlọ́wọ́ ẹ̀ náwó yẹn kò ní tán. Ábídélé ó ní bá a ti ṣe lánàá kò sí lọ́dẹ̀ mi rí pàṣẹ tí o tó lọ. Kódà ká ní alẹ́ kan ká tó ní alẹ́ sàn ká tó ní àná. Mo sọ fún ọ wípé yóò máa tẹ̀ sí ẹ̀. Ẹyọ ọ̀kan ni wípé èèyàn yẹn múnú àmì ọlọ́run dùn kí ni lọ́wọ́ dùn títí láì. Torí mi náà máa ń múnú àmì yẹn dùn. Yẹn lọ́ fà sínétọ̀, gọ́fúnà, rẹ́ẹ̀pù, àwọn ọ̀rẹ́ mi pọ̀. Torí wípé ọlọ́run àdúrà gbà. Nínú lówó ẹ̀yin náà ti di ọ̀rẹ́ mi. Àbí gbára yín ọ̀rẹ́ mi. Gbogbo àwọn ọ̀rẹ́ mi lójú òkú ní sáfù ìfẹ́ láwọn ọ̀rẹ́ mi. Wòlíì ọlọ́run kan bẹ, ó gbọ́kànlé orúkọ kan nínú orúkọ ọlọ́run. Orúkọ ọlọ́run tó gbàgbọ́ dùn ní kó sọ pé Allahu Haqqun, Allahu Haqqun, Allahu Haqqun. Òdodo nǹkan kó ọtí máa gbé ọlọ́run tiẹ̀. Sàgbẹ́bẹ́ lómi bá wo ajídéńdé ó lè pè wọ́n ní IBD. Ẹlòmí ó pè wọ́n ní ọ̀yí. Ẹlòmí ó pè é gbogbo. Sọ̀gbẹ́ kálukú ní ohun tí ó fi pè wọ́n. Fẹ́ bá wo fóònù ẹlòmí bó ṣe sọ nọ́mbà pàṣẹ fẹ́ bá wà sí ìjọba ọ̀gá ńlá àlùbáríkà Obama World Best. Gáúsù, Ṣéhù, Ìmọ́lẹ̀, Sunshine, Seven Up Alhaji, ọmọ ìyá alẹ́ ọ̀kan. Alhaji ní ọ̀gá wa làwọn fi sọ̀rọ̀ náà Alhaji dédé. Bẹ́ẹ̀ ni orúkọ ọlọ́run náà lọ lóríṣiríṣi kálukú lọ́wọ́ àmọ̀ yìí tó dì mú. Ẹ wo sọ́ọ̀ dọ̀tọ̀ ẹ̀ nísì sọ́ọ̀ dọ̀tọ̀ Kúnlé ọmọ bẹ̀tà ọmọ ìyá tíṣà Aláàfin Agége Olùṣọ́ Agége Akéwèjì ọ̀gá ńlá. Ẹ ò fẹ́ kókó wo ẹ jẹ́ kálukú ní ohun táwọn fi gbé wọlé ọlọ́run yìí orúkọ tó dì mú ni Allahu Haqqun. Orí ọmọ ẹ̀rọ múra tó bá gidi gbogbo wọn náà ó gbọ́n tó lọ. 10 minutes ló kù tẹ̀lé fẹ́ràn. Wòlíì ọlọ́run yìí àgbàfà ni kò sí ohun tí sọ tí kì í ṣe. Wọ́n ń pe orúkọ rẹ̀ ní Khalid Al-Baghdadi Àsọ̀wọ̀dà. Wọ́n ń pe orúkọ wòlíì ọlọ́run yìí ní Khalid Al-Baghdadi. Kí ni mo pè é pàṣọ? Khalid Al-Baghdadi. Khalid Al-Baghdadi.
àgbàfà kò sí ohun tó sọ tí kì í ṣe gbogbo ohun tẹ̀lé àbá wí fún yín ọ̀sẹ̀. Àmín. ọwọ́ adìgbò kan alágbára ni onímọ̀ ni ọwọ́ lọ Hijaz ọlọ́ Mákà ọgbàgbẹ́ lọ Jerusalem ọwọ́ sẹ́nu pépà yẹn wọ́n máa ń fẹsẹ̀ rìn ní ọwọ́ apẹ́ náà ó lò bí ọdún mẹ́ta ìgbà tí ó fi dé gómìnà ìlú rẹ̀ tàbí ká sọ pé ọba ìlú ẹ̀ àti ọba náà ní Mahmoud ó ti wá àrẹ́ǹtì àwọn èèyàn wípé tí sẹ́wù ìlú wa tó táàbù lọ́dún mẹ́ta tó bá wọ̀ lú ẹ bá mi pàdé ó wá mobilize èèyàn bí ìgbà tí a fẹ́ lọ sí campaign ó mobilize over 250,000 people láti fi wẹ́kọ̀mù àáfàá tó lọ Mákà tó lọ Jerusalem láàrin ọdún mẹ́ta tí ò dé tó wá dé gbogbo wọn ń bọ àáfàá lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan wọn ń bọ àáfàá lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan odidi oṣù kan ni wọ́n fi ṣe wẹ́kọ̀mù à gbogbo èèyàn 250,000 wọ́n ń bọ àáfàá lọ́wọ́ oṣù tó tẹ̀lé àdìkálí àrùn bá wò lú wọ́n bá ní àáfàá tó lọ tí ò dé láti dọ́yìn tó dé tí gbogbo aráàlú lọ bọ̀ lọ́wọ́ ara rẹ̀ ní àìsàn wà òun ló bá ìsàn ran gbogbo ìlú ọ̀sẹ̀ wo ni ó fi wẹ̀ tí ó mọ̀ ọdún mẹ́ta tí ò sílé orí ọ̀fọ́ ẹnìkan ó dé tọ́kọ̀ gbogbo èèyàn lọ́wọ́ ní gbogbo aráàlú fáàmù tani ó pè tí ó gbà títóbi Ọlọ́run ọmọ rẹ̀ ké ní lọ́kọ́kọ́ kú ọmọ rẹ̀ kejì náà kú àwọn ará ayé pé pírọ́blẹ́mù ti ènìyàn bí ó ṣe kú àwa sàn. mo rọ̀ yín ẹ wo inú ilé kẹ́ ẹ tó wò tá o ẹ wo inú ilé kẹ́ ẹ tó wò tá o ẹ wo àwọn tí yà kù lára wọn nínú ilé kẹ́ ẹ tó lọ sẹ́tù tá o màmá ẹlòmíì bàbá ẹlòmíì ò ṣe é rí àrà tí sì ń dá níta tẹ bára wo bí àánú ṣe ń gbé pẹ̀lú bẹ́ẹ̀ ti rí lórí Ọlọ́run yìí pírọ́blẹ́mù yẹn wá pírẹ́sọ̀ yẹn wá pọ̀ kò mọ bí ó ti ṣe mọ́ ọwọ́ ní Ọlọ́run sọ fún òun pé àsìkò kú òun ti ń tó òun ọ̀fẹ́ kú sí ìrìn àjò lòun fi kọ́ọ̀tì ìrìn àjò òun pé kóun máa bọ̀ wá sínú ìlú yẹn lòun wá dé tẹ kọ́kọ́ fi ìpàdé òun lẹ́yìn tó ń kọ́ wọn lábùkù kó ń kó àrùn dé ọ̀rọ̀ bá di pé wọ́n lọ́wọ́ kí láwọn á ṣe báyìí aláàpè báyìí ọgbọ́n òun láàdá ọwọ́ àkókò lu agbára ẹ̀. Kọ̀dá akéèyàn ṣe fàárí ṣùgbọ́n àwọn tó bí wa wọ́n ní ẹni tó bá ní kí là á ṣe. Láṣẹ náà. Ó là ṣe. Ilé ọkùnrin lọ. O ò ní láti wà diplomatic mọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ burúkú ẹ̀ dàrú. Kò kàn kọ́ lọ wọ́n gbà diplomatic mọ́ eléyìí ó kó báyìí. Lẹ́bàá búra yẹn lẹ́bàá bí ẹ̀yà. Sílẹ̀. Wòlíì Ọlọ́run yára lọ́dọ̀ àtọ́ bá rí bẹ́ẹ̀. Àsìkò tòun tó tó òun ò fi sàánú ẹ̀yìn lásìkò yìí ò tí tó. Gbogbo àrùn tí wọ́n ń lò lóyún òun ò fèrè. Àwọn èèyàn bẹ̀ o. Àwọn èèyàn wà o níbi tó kálukú bá ń jẹ sí ni o. Ìyẹn ló fà á bí táwọn èèyàn bá ń jẹ sí kẹ́ ẹ tó lè rí wọn pè padà pé ẹ múra. Ẹni tí ń lo àwọn onífá tó dáfá tó dárúkọ yẹ fún tó dárúkọ bàbá ẹ̀ fún tó ti sọ gbogbo nǹkan fún kóun fúnra rẹ̀ ó tó sọ kí ẹ tó sọ fún bẹ́ẹ̀ ni ìyẹn ló pé kìnnì kan bẹ tó ju yẹn lọ yóò lè yẹ o. Gbogbo ẹlòmíì ní láyé kò sí ìtòrí níbi àdúrà níbi àárọ̀ ọwọ́ ọ̀gún àárọ̀ ọwọ́ èṣù àbọ̀ ọ̀yà gbogbo nǹkan tó sì yẹ kéèyàn oníláyé ló ní báwo lè ṣe sọ fún pé Ọlọ́run ju kiri yẹn lọ tí ó gbà torí òun tẹ́lẹ̀ sọ fún Ọlọ́run ó ṣe fún náà ló ti ní yìí. Ṣùgbọ́n wá gbàgbé ọmọ analyse Ọlọ́run fún yẹn ló lé bí tábàrà wọ ìyẹn jákèjáka tí wọ́n sì fi àwọlẹ̀ fọlọ́run àfikẹ́ máa ṣàdúrà fún. Wòlíì Ọlọ́run ilé ẹ̀rọ wọlé gbogbo ohun tí sára àlú òun ó pè é òun nìkan lòun ó pè é lọ. Ogun ìdílé ní ìjà ẹlòmíì àwọn ọ̀tá alẹ́ yín ogun ìdílé rẹ̀ yẹn àwọn ni wọ́n pè é lọ lónìí. Wòlíì Ọlọ́run yìí bá sùn ọ̀làlà nígbà tí ọ̀là lọ lọ́wọ́ lánàbì pé ànábì fọwọ́ kàn ńlá òun dàbí òkú. Pẹ̀lú ẹ̀ ló ń sọ pé ọjọ́ tó àsìkò òun pé. Ọwọ́
pe àwọn ọmọ ìjọ rẹ̀ ó lóun ó kú níjọ́ Jímọ̀ àwọn yẹn bẹ́ẹ̀ o. Ó níjọ́ Jímọ̀ ní títọ́ òde títí tó bá sì ti wá dé àdánwò tòun ní. Ó lọ́rọ̀ kọ́ wọ́n mọ̀ wọ̀lú padà kọ́ wọ́n fi kú. Òun wá pọ̀lú ìbàlókọjẹ́ ni wọ́n tún gbé pàdé o. Òun ó fi hàn ọpọlọ òun bẹ̀. Àyájọ́ ọjọ́ tó wọ́n kú èèyàn méjì ò ní kú nílùú lọ́nà. Ó sì dá ọjọ́ Jímọ̀. Ó wá wọlé wọ́n gbé ayẹ̀tọ̀ an-nafsul mutma'inna. Ya ayyatuha an-nafsul mutma'innatu irji'i ila rabbiki radiyatan mardiyatan fadkhuli fi ibadi wadkhuli jannati. Wọ́n ní pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run tó fi kiri ìsàdánwò ni ọ̀pọ̀lọpọ̀ wa a kì í fẹ́ fèsì àdánwò ní problem. Lẹ̀kùn yẹn wà ní títì ni wọn ò lọ́ọ̀kì ẹ̀ lọ́gbà pa yóò sì ẹ fèsì challenge sí i wòlé ọlọ́run yìí wá sábẹ́ ọ̀fọwọ́bọ́jú ó ní ọlọ́run àsìkò òun tó wọn bá wọ̀lú ìtẹ́lẹ̀ wọ́n fi kiri ìṣe wọn ọkàn fẹ́ kó wọn bá wọn kárì bọ́dì yẹn mélòó ló wà lọ́ kárì bọ́dì ní àwọn òbí ẹ̀ mélòó ló wà lọ́ kárì bọ́dì ní àwọn ẹbí ẹ̀ ẹrù wà lẹ̀ tó lè gbé kúrò nídìí kó kú kí wọ́n kàn lọ́ọ́ tẹ pámọ́sẹ́ ni ẹrù wà tó lè gbé. Má rí ayé rẹ báyìí lá ẹrù yóò fẹ́ àwọn èèyàn òkè pọ́n lé torí pé o ò tí ì wúlò ní. Ìwọ lọ́ọ́ wúlò ọmọ wípé tí wèrè bá gbádùn lónìí àwọn ẹbí rẹ̀ ọjà ni. Ẹ tẹ́wọ́ nísìnyí ẹ sọ fọ́lọ́run wípé ẹrù tó wúwo tágbára mi ò ká. Tẹ́wọ́. Àwọn tí ń bá mi sọ̀tà bá mi dìírù wọn tó máa gbé lọ. Tùyínà làwọn yẹ̀sùbárà. Àwọn tó yẹ tí àdáwò bá ilé kò ní gbòtì. Ọ̀rẹ́ wa, owó tó o kó fún àlè tó tún tẹ́ẹ̀sì rẹ padà wọ́n lọ tiẹ̀ tó tẹ́ẹ̀sì pé sọ ti rí àbùkù kan ọkùnrin mi. Òun ló sẹ́ńdì owó sí yẹn o. Wákàtí mẹ́ta, wákàtí mẹ́rin, wákàtí márùn-ún. Ó tún wá láti ẹ̀ tó tẹ̀sẹ̀ pé Dẹ́mì so ti rí. Lọ́wọ́ pé òun sọ́ọ̀rì ó wọlé láàárọ̀ ká. Ọmọ pẹ́. Láàárọ̀ kóun lọ ṣe bá ń ṣàkóso tó rí owó yìí fún ẹ. Ilaha illallah. Lọ́wọ́ pé orí ó pẹ̀lẹ́ pé kò ń ṣe nǹkan tí mo respect.